ti dé o máyọ̀ wá sán ní arẹwà àgbà ọ̀jẹ̀ pèdèpèdè ti dé lórí ètò tẹ́tí retí o kàyéfì ńlá. Gbogbo ohun tó pamọ́ lẹ ó mọ̀ lórí ètò kàyéfì ńlá. Àtúnṣu désàlẹ̀ kòkò sẹ́hún lórí ètò kàyéfì ńlá. Bọ́kọ ṣe ń fàyà rẹ̀ ṣáájú ajé. Kàyéfì ńlá. Tí bàbá ń fọ ọmọ rẹ̀ ṣẹ́ṣọ́. Kàyéfì ńlá. Tọ́mọ ń bá ìyá rẹ̀ lò pọ̀. Kàyéfì ńlá. Tí ìyá ń fọ ọmọ rẹ̀ dájọ́. Kàyéfì ńlá. ìran gúnugún ní ṣàwọ̀ àdágbélé ayé ìran àkàlàmàgbò náà ní máa ń ṣàwọ̀ àdáwùrọ̀rùn tẹ̀tẹ̀ ìpòpò tó ń pòun lómìnú tẹ́lẹ̀ bí ọba sọlá kábíyèsí mi Èdùmàrè ibo lomi ọ̀hún ti wá gúnugún ló ń gbẹ́bọ̀ sálú ayé àkàlàmàgbò náà máa gbẹ́bọ̀ sálú ọ̀run wọ́n pẹ́ràn lékèlékè ọlọ́jà ẹyẹ lóní ṣẹ́ṣẹ́ fún nítorí agbe báyìí ń lo làró àlùkò náà ló lósùn àwa náà dé lónìí lórí ọ̀tún ètò kàyéfì ìbọn ọlọ́wọ́n ọba mi Èdùmàrè ọba pátápátá pera porogodo lórí kìtà lẹ́kìtàn ọba tó ń bẹ wájú tó ń bẹ lẹ́yìn tó ń bẹ lọ́tún òun òsìn kábíyèsí mi Ẹlẹ́dùmarè ìwọ mo ṣèbá o mo ṣèbá eégún lé èmi ṣèbá ṣáọjà àdáṣe báyìí ni wọ́n pín un mọ́ ìbà ò gbọ́dọ̀ wùyàn ìbà àwọn oníwíwí ń wí tí wọ́n ti wí ká tó máa wí ìbà àwọn àgbà òǹpèdè tí wọ́n ti pèdè ṣáájú káwa náà tó máa pèdè àjùbà pẹ́ bí ọwọ́ ìbà pẹ̀tẹ́sẹ̀ ìbà tẹ́lẹsẹ̀ tí òórùn tó ìdójúgun mo ṣèbà àwọn ìyá mi ọ̀pá kí àlàkí àrùgbà aṣọ má balẹ̀ ayé ń bẹ èèyàn wà ibi ẹ̀dá bá rìn sí báyìí ibẹ̀ náà ní máa ríran ọmọ mo ti dé sórí ọ̀tún ètò tá a pè ní kàyéfì ńlá àdúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ń lè ṣe agbóhùnsáfẹ́fẹ́ yìí Melag Motion TV ìfẹ́ tẹ́ fi ń bá wa lò ní parẹ́ ìfẹ́ tẹ́ ní sí wa lọ́tún àtòsí ò ní parun lọ́la kábíyèsí mi Èdùmàrè ẹ má gbàgbé ìfẹ́ tẹ́ ní sí wa náà là fi wá gbogbo ìgbà ó ẹ ṣeun. èèyàn tẹ́ ẹ bá rí tó sọ pé òwò tẹ́rù ẹ wí fúnru wọn pé ìwọ̀n tí ó fi tanú alẹ́ rẹ̀ ló mú nǹkan ń bẹ láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn kàyéfì ńláńlá ló máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n bí èèyàn bá ṣe rìn sí bẹ́ẹ̀ náà ni ó ṣe ríran mọ́. agbólẹ́nu kákáká bí agogo dẹmọdé o máa pẹ́ ìpèdè ń kó rọ̀ mí lọ́rùn bí ọ̀gẹ̀dẹ̀ tìdò akọni tí kọlálálá ni mí afakokoro orí ṣẹlẹ̀ ọgbọ́n èmi náà ńlá fagbẹ̀dọ̀ ṣẹlẹ̀ odò ìdẹ́lẹ́dẹ tiwọ́ òjọ́ tọ̀dẹ̀ náà ni wọ́n fi ń pè wá bẹ́ẹ̀ iná lọ́ fi gbà wá lẹ́dẹ tọwọ́ tẹsẹ̀ ó dé o agbólóhùn bí ọ̀jẹ̀ máa yọ̀ wá Sanni Arẹwà ló kọ tèmi a kì í káàbọ̀ lẹ́ẹ̀kan sí i sórí ọ̀tún ètò tá a pè ní kàyéfì ńlá mo sọ ṣáájú lẹ́ẹ̀kan pé ẹni tí ò bá dénú gbọ́ kìjikìji kò ní ríbi tí ọ̀kẹ́rẹ́ gbé ń pọmọ nítorí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ báyìí tílẹ̀ ti fi mú kò ló ń ka àwọn kàyéfì tẹ̀dá gbọ́ tá a ṣe ṣẹ́nu ayé yìí náà lélẹ́yìí ti ṣẹlẹ̀ ẹ jẹ́ gbìyànjú kí kálukú ó bẹ̀rẹ̀ sí ní fa ọmọ ẹ̀ létí mọ́ra ṣẹ́nu ayé tó gbẹgẹ́ yìí ènìyàn kan wá kọ́ mọ́ rodorodo ló bẹ̀rẹ̀ sí ní kọ́ ọ káàkiri ẹni tó kàn ló mọ àbúrò ayé ò ní kẹ́nìkan kan wá níbi gbogbo tẹ́ ẹ ti lè máa gbọ́ mi káàkiri àgbáńlá ayé àbúrò ayé ò ní kàn wá ọ̀pọ̀ èèyàn ló ṣe pé ibi àtijẹ́ báyìí ló ti lùgbà díẹ̀ ọ̀pọ̀ wà ló ṣe pé ibi ọ̀rọ̀ ẹnu báyìí ló ti kàgbákò ọ̀pọ̀ sì wà ebi ká máa ṣe tọ̀hún ẹ̀yin ní fòkìfòkì mẹ́wàá ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé
ẹ jẹ́ wọ́n bí ọlẹ́rìí bẹ́ẹ̀rẹ̀ kan o gbogbo ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire ṣé báwọn bàbá ńlá wa ti gbé ìdánígbà náà rèé ṣé báwọn bàbá ńlá wa tó jẹ́ àwọn Yorùbá ṣe bí wọ́n ti ń ṣe rèé àwọn pàdé ọ̀rẹ́ dà ọ̀rọ̀ wá dìbò lọ yàgò ọlọ́mọ àwòmọ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ bàbá ní àwò fínífíní ó ń bẹ lọ́wọ́ kálukú wa o wọ́n pa mùkún ẹrù ẹ̀ wọ́ òkè lẹ́wọ́ ẹ̀ wọlẹ̀ ìyá ló kọ́ bàjẹ́ bàbá ló bàjẹ́ kó tó di pọ́mọ náà bàjẹ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní yẹnu ilé kálukú wa wò ǹjẹ́ à ń gbé ìgbésẹ̀ tó tọ́ ǹjẹ́ àwa náà ń gbé ìgbésẹ̀ tó yẹ láti mọ̀ pé ṣé gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ ṣé bó ṣe yóò máa ṣẹlẹ̀ náà rèé ẹ jẹ́ mú a sí ìrántí tá a bá gbàgbé àti máwọn ìṣẹ̀lẹ̀ kan wá sẹ́yìn lẹ́yìn tó bani lẹ́rù jọjọ ibi tá a gbọ́ pé ìyá fúnra rẹ̀ lọ́nà ló fọmọ rẹ̀ dájọ́ ẹ dákun ṣe ká wá pé kò sífẹ̀ẹ́ mọ́ láàrin ìyá sọmọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kàyéfì ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ibi àti rí i pé ọkọ fúnra rẹ̀ níyàwó tó fẹ́ níṣu lọ́kà yóò sì mú lọ sọ́dọ̀ àwọn tìbí gbórí ẹ̀ kalẹ̀ lẹ́sìn pa àfẹ́ lówó àwọn tí ọwọ́ ẹgbẹ́ àgbà àwọn tí a gbìyànjú títí wọ́n ṣe ohun tí ò tọ́ ń gbà náà lórí pa fẹ́ rọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ń bẹ́ ń ta irú ọkọ̀ bẹ́ẹ̀ ewédú àti gbúre náà dẹ̀ fi ń kó báyìí ẹ̀já ṣe pẹ̀lẹ́ wọ́n sọ pé ọmọ yóò ṣàgbàfọ̀ ó ń kaṣọ wọ̀lú ẹrójú olè ẹ̀ mú ìyá tó yẹ pé ọmọ rẹ̀ ló wà ní sùkúrù fúnra rẹ̀ ni ó máa pọ̀ ọmọ pé Làtífà o lọ́mọ obìnrin ṣé wàá ní fò ránṣẹ́ lọ́mọ tó lọ kàwé tó yẹ pé àwa ló yẹ ká máa fi nǹkan ránṣẹ́ sí irú ọmọ bẹ́ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ látù wá máa pè dákun fi nǹkan báyìí ránṣẹ́ sí wa o a nílò owó o ẹ̀já béèrè pé ṣe kí lọmọ náà ń ṣe ìgbò délé tó gbẹ́rọ̀ ọ̀bánisọ̀rọ̀ kẹ́ńdùdé ìjẹ́ wo òbí ìjọ òbí léèrè pé ibo ló ti rí gẹ́gẹ́ bíi tàwọn ọkùnrin náà ọmọ yín ọkùnrin tó lọ kàwé yóò wá gbọ́kọ̀ bọ̀gìnì yóò páàkì ẹ̀ síwájú ta ìwọ bàbá ìwọ ìyá ìwọ náà ní máa bí léèrè pé dákun o ibo ló ti rọ́kọ̀ bọ̀gìnì tó ń gbé káàkiri ọmọ ti gbìyànjú ọmọ ti kọjá ohun tó yẹ kó ṣe inú ayé ọ̀nà tí wàá ti jí o ẹ̀jẹ̀ àfura torí pánsá tí ò fura irú pánsá bẹ́ẹ̀ ló máa ń já síná ó dájú bá jẹ́ ò bá fura àjà bẹ́ẹ̀ á máa jìn ní onílé tí ò fura ó lè ní kóró wọn lọ́mọlọ bó ṣe ń rí rèé o gbogbo ọmọ Yorùbá ẹ̀jẹ̀ àpèrà wá ṣàkíyèsí àwọn òròyìn àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì tá à ń gbọ́ ó ń bani lọ́kàn jẹ́ ó ń bẹ lọ́wọ́ gbogbo àwọn orí adé kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ẹ̀ṣọ́ ọba ó jẹ́ kó pẹ́ látòrí bá mi ọ̀nìrìṣà ọ̀jájá adéyẹyẹ ẹni ìtàn bó ṣe kábíyèsí forí adé ẹjẹ́ pa àwọn tó jẹ́ ọba aláyé tí a ń bẹ lábẹ́ ẹ̀wọ̀ ẹjẹ́ ká pè wọ́n ká bá wọn sọ̀rọ̀ bá a ti lòpọ̀ ọba láyé ìgbà náà ìjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti ń lò báyìí o bàbá ti di pẹ́ nìkan ti wá tó ti ṣe ọkú dúró tó ṣe ẹgbà àwọn ọba aláyé náà wà mójú kúrò ń bí ohun tó yẹ kí wọ́n mójú sí ẹ má gbàgbé pé bára alẹ́ ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa òrùhẹ́rẹ́rẹ́ ò ní já sùn lóru ó ń bọ̀ báyìí àwọn ládẹ́ẹ̀dẹ́ o ó ń bọ̀ wá kan kálukú wa bàbá rí nǹkan tá a lè wí pé ihun tẹ́ ń gbé ṣe ń bìbà yóò dáa ẹnìkan pé ọlọ́run ló tọ́ fún mi o kábíyèsí Olódùmarè ìbà rẹ àmọ́ ayé ń bẹ èèyàn wà ayé ń bẹ èèyàn wà ayé ò ní mẹ́nìkan kan wà kí a máa fi yọ̀ wá kí a máa bá a ṣe iná ni ohun tó tọ́ àgbọ́sọgbánù ìníṣẹ̀lẹ̀ kàyéfì tí mo fẹ́ mú wá lónìí ìlú kan nílùú Abẹ́òkúta láti dúró gbogbo ẹ̀yin ará ìpínlẹ̀ Ògùn ẹ mà ńlẹ́ o nǹkan ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé akí bàbá tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn akí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá bákan náà làkàlùkòrò ẹ kò ṣe takuntakun tẹ̀ ń ṣe ìlú yóò ní dàrú mọ́ wa lọ́wọ́
mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn ẹni ó bá kàn náà ni ó mọ̀ ẹ jẹ́ á gbìyànjú ká máa lákíyèsí ara wa bí a bá ń pẹ́ nǹkan kan ṣẹlẹ̀ ó lulẹ̀ o bí a bá pẹ́ kejì náà lulẹ̀ kó má lọ kà wá náà o èyí tó lulẹ̀ lẹ́ẹ̀kíní tó lulẹ̀ lẹ́ẹ̀kejì tó lulẹ̀ lẹ́ẹ̀kẹta àwa náà ní lulẹ̀ ṣùgbọ́n ká má bàa lulẹ̀ ẹ jẹ́ á gbìyànjú kí kálukú wa náà ká múra sọ̀rọ̀ ara wa ẹnìkan pé má dira o àfi kí wọn náà ò dira nítorí pé pánsá tí ò fura ó ń jáná àjà tí ò fura ó ń jì gbogbo ìgbìyànjú tá a bá lè ṣe láti lè pé káwa náà dúró gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin gbogbo ìgbìyànjú tá a bá lè ṣe ká dúró gẹ́gẹ́ bí ọlọ́mọbìnrin ẹ jẹ́ káwa náà gbìyànjú ẹ̀ ṣe láyédùn kẹ̀dùkẹ́ tá a wà yìí táwọn kó wọnú mọ́ṣáláṣí tí wọ́n kìyàn mọ́lẹ̀ ṣìkún àwọn kó wọnú ṣọ́ọ̀ṣì wọ́n sì kìyàn mọ́lẹ̀ ṣìkún bíi pé wọ́n má dìyẹ. kí ni ìṣẹ̀lẹ̀ ìtàlẹ́ òní tí mo pé mo fẹ́ mú wá àmọ́ ká tó mẹ́nubà ṣẹlẹ̀ yìí mo fẹ́ gbà wá mọ̀ràn kékeré kan àwọn baba ńlá wa ni wọ́n ní àwọn ọ̀nà tí wọ́n ń gbà láti ṣera wọn gírí kò sáìsàn náà kò sí ohun tí ń ṣe ni tí ò lọ́nà táwọn baba ńlá wa tí wọ́n fi lójútùú sí bí nǹkan bá ti ṣe wá ẹja gbìyànjú o bàbá ti ń fọwọ́ ti ọwọ́ tọ̀tún wò ó ká máa fọwọ́ òsì náà wò ó láyé ìgbà wọn ni wọ́n máa ní ẹja tẹsẹ̀ ẹlẹ́bọ̀ ẹsẹ̀ ẹlẹ́ṣì wà mò ń fi gbogbo ẹnu sọ ẹsẹ̀ ẹlẹ́wà àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kẹ́dà ó gbé tí ò gbọ̀rọ̀ abẹ́rẹ́ àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kẹ́dà ó gbé tí ò gbọ̀rọ̀ ògùn tó yẹ pé ìlànà tìbílẹ̀ là ń lò sírú ẹ̀ kó tó di pé ó bọ̀ ẹ jẹ́ kí kálukú wa náà ká gbìyànjú ká múra sọ̀rọ̀ ara wa ẹ jẹ́ gbìyànjú àti dókè lọ́hùn náà ká dẹ́ka àpolówó ọjà wa ìgbà bá padà dé àmà wa tẹ̀síwájú ètò tá a pè ní kàyéfì ńlá ilẹ̀ ń wò. My name is Moji Afolayan Olayiwola. You can subscribe to Melag TV. It comprises of music, news, and movies. Check it out. Yeah, for your fantastic movie, news, music, subscribe to Melag TV. Ẹ káàbọ̀ padà lórí ọ̀tún ètò tá a pè ní kàyéfì ńlá lórí Melag Motion TV tó kárí ayé. Ìṣẹ̀lẹ̀ kàyéfì tí mo mú lónìí ó lágbára bẹ́ẹ̀ èèyàn bá ń jorí ahun bó bá rẹ́ni tí ìṣẹ̀lẹ̀ sí omijé ó máa bọ́ lójú tọ̀hún bẹ́ẹ̀ èèyàn bá gbóúnjẹ kalẹ̀ tó fẹ́ jẹun bó bá rí ìṣẹ̀lẹ̀ tòní irú ẹni bẹ́ẹ̀ lè má lè jẹun mọ́ ló fi jẹ́ pé kọ́lọ́wọ́n bá mi Èdùmàrè ó máa ṣọ́ wa o lọ́wọ́ ẹni tá ò ṣọ́ ti ń ṣọ́ ní káàkiri ọ̀pọ̀ èèyàn lóye pé ńgbà ti bẹ̀rẹ̀ ìrìn àjò wa tá a jí làárọ̀ mo rìn sí bí o mo rìn sọ́hún o gbogbo ibi tá a pa à ń rìn sí káàkiri náà ni wọ́n ti ń ṣọ́ ní káàkiri kọ́lọ́hún ó ṣọ́ wa kúrò lọ́wọ́ àwọn tá ò mọ̀ tí wọ́n ń ṣọ́ ni. a kò tí ìṣẹ̀lẹ̀ sí a máa jẹ́ Mudashiru ta ni Mudashiru kí ni tó ṣẹlẹ̀ sí Mudashiru irú èèyàn wo gan-an ni Mudashiru tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí bọ́ba lọ́mọ ọkùnrin dáa tó dúró déédéé ó dúró nídùú ọmọ ọkùnrin Mudashiru tá a wí yìí ó fẹ́ yàwó ó jíǹjí ìgbésí ayé rẹ̀ ó gbèrò bí bẹ́ẹ̀ náà ṣe ń gbèrò bá èmi náà fẹ́ dẹni ńlá àwọn ìyá àgbà lè kálukú ẹnìkan kan wọ ní rí wa fi ṣe nǹkan kan ẹ ṣàmì kálukú wa náà ló níbi tá a fà pamọ́ sí ẹ̀bá rẹ̀ lòmíì tó bọ́ síta tó bẹ̀rẹ̀ sí ní bùgá káàkiri tó ń sọ pé èmi lókàn ó ń láti lájẹ tẹ́lẹ̀ ẹkùn nítorí pé inú agboolé téèyàn ti jáde wá ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrìn àjò yàn irú ìyá tó bí ni ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrìn àjò yàn irú bàbá tó bí ni náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrìn àjò ẹ̀dá ńlẹ̀ ayé gbogbo gbèsè téèyàn bá wá ń gbé káàkiri kéèyàn máa wẹ̀yìn
kéèyàn sì máa fura. Àkó ìta pè ní Mudashiru yìí ó kẹ́kọ̀ọ́ ó fẹ́ yàwó ó sì bímọ. Bó ṣe rìnrìn àjò gbésí ayé rẹ̀ bọ̀ wẹ́rẹ́ a máa tọ́jú ìyàwó a máa tọ́jú ọmọ. Ẹ wo Mudashiru bó ṣe dá lọ́mọkùnrin tá pé ó rẹwà ó dúró re. Kí ni tó lè ṣẹlẹ̀ sí Mudashiru tó fi rí báyìí ẹ̀yin èèyàn mi? Ọ̀rọ̀ ló bá mu kó mo rò wá o. Ẹ má gbàgbé máa tẹ̀lé wa lórí Facebook, lórí Twitter, lórí Instagram, lórí YouTube, Melag Motion TV. Melag Motion TV bẹ́ẹ̀ bá ti lè tẹ̀lé wa ẹ máa rí wa wò kìrìkìtì káàkiri gbogbo ibi tẹ́ ẹ bá wà. Ẹ bá wà lórílẹ̀‐èdè Germany bẹ́ẹ̀ wà ní China. Àwa náà lẹ́ẹ̀ máa rí. Ìjíǹde Mudashiru ló jí láàárọ̀ ọjọ́ kan o. Bá ọ̀pá ẹ̀rákùn ẹja lóhùn mi jẹ. Ẹja wọn jẹ́ ó sì lówó rẹ̀ lápò. Mudashiru lọ ọjà. Ìgbà Mudashiru dọ́jà kí ni tó ṣẹlẹ̀? Ẹja dókè lọ́nà àpadà bọ̀. My name is Moji Afolayan Olayiwola. You can subscribe to Melag TV. It comprises of music, news, and movies. Check it out. Yeah, for your fantastic movie, news, music, subscribe to Melag TV. Ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ nípa ọ̀rọ̀ Mudashiru. Mudashiru lọ́jà lóòótọ́ o ń gbò pẹ́jà wọ̀n jẹ. Mudashiru gbìyànjú rẹja. Ó gbé délé fún ara rẹ̀ pé òun lòun ó ṣe nǹkan òun o. Mudashiru rẹja. Ó ṣẹja ìtàn. Ó bẹ̀rẹ̀ sí ní jẹja ló bá di kí ni tó ṣẹlẹ̀? Egun lè Mudashiru pòórá òun lọ́rùn o. Báwo la ti ṣèrú èyí sí? Ẹja kan ẹja mú mi sí. Mudashiru mú mi sí egun. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Egun tí Mudashiru jẹ ó há Mudashiru lọ́rùn ó sì padà yọ. Inú rẹ̀ dùn pé ara ti yá o kò sí nǹkan kan mọ́. Ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa fura láyé tá a wà yìí. Ọ̀pọ̀ èèyàn lè pé ń gbò ti kọ́lé kọ̀tọ́ báyìí ni àti gbádùn ládùúgbò mọ́. Ni ó wà lọ ságbo ilé wọn ni ó máa ṣe yàlà yòlò. Ẹ̀rọ kò òun fẹ́ wọlé òun fẹ́ tù kọ́. Ẹlòmíì irú mọ́tò tẹ́lẹ̀ kò tí ì gùn rèé lágbo ilé wọn tó gùn. Iná ni ó gbé wálé ńjọ́ ọdún ni ó wá sí gbogbo lẹ̀kúnlẹ̀. Èyí ni ó máa play orin. Ẹ jẹ́ a ṣọ́ra. Ẹ jẹ́ ká ṣọ́ra tọ́lọ́run bá mi bá ń ṣọ̀yàn ń ṣe là á máa ṣọ́ra wa. Mẹ́wàá ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. Kayeefi tó bá kẹlòmíì bẹ́ẹ̀ bá gbọ́ ẹ mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgbó. Nígbà tí Mudashiru jẹ ẹja tán tègún ha lọ́rùn tó padà yọ. Ilé ọjọ́ kejì mọ̀ nǹkan kan ṣe bí ẹni yún mi níbi ojú báyìí o. Mudashiru wò pé àbí kurukuru àbí nǹkan kan ní ṣòun ló bá yún. Kí ni Mudashiru yójú sú tán? Àbọ̀ rẹ̀ rèé o. Lẹ́sẹ̀ pé àjẹjà. Lẹ́sẹ̀ pé ojú yún ni ayún. Ẹ wá jẹ́ kábìrà wà léèrè pé pẹ̀lú arákùnrin tẹ̀ ń wòye. Ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ gbọ́n tó ń gan fẹnu ara ẹ̀ wí nípa àrìn àjò gbésí ayé rẹ̀. Nínú tá a gbọ́ gẹ́gẹ́ bí ìtàn Mudashiru tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó níyàwó méjì lóòótọ́. Ìyàwó àkọ́kọ́ ẹ̀ná pé ó ti bá a jìyà bá a jìṣẹ́. À ń gbọ́ dé ìyàwó tí nǹkan ti dé Mudashiru pé òun lè wá fẹ́ ìyàwó mi. Ló bá fẹ́ kejì tí kíní ní ó bá ti dé pé ó ní méjì lẹ́ ṣe. Ẹ̀jẹ̀ mi ó máa lọ o. Ènìyàn bá kẹrù rẹ̀ ló kù òlé. Ayé sì ń lọ à ń tọ̀ ọ́. Mudashiru lẹ́ ń wò yìí nínú ìnira.
pẹ̀lú bí ara ṣe ní Mudashiru tó yìí ó fẹ́ lè máa bẹ̀ lọ pé dákun Èdùmàrè ṣe ò wá ní máa mẹ́mí òun lọ báyìí nítorí pé kírú ìṣẹ̀lẹ̀ tẹ̀ ń wò yìí ó tó ṣẹlẹ̀ síyàn àtàpá àtẹsẹ̀ àtojú àtikùn àtetí kò sí ohun téèyàn lè gbádùn mọ́nú ẹ̀ ẹni mo fi jẹ́ ó máa yé wa pé gbogbo ọ̀nà tá a bá lè gbà iná ní ká gbà ẹni ṣèkíní tó lulẹ̀ tó ṣèkejì tó lulẹ̀ àwa náà ká gbìyànjú àti ṣọ́ra wa bàbá ń pè mí lóko tá à ń bọ́ wájú tá à ń bọ́ ẹ̀yìn àfi ká ṣọ́ra wa dáadáa nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń ṣẹlẹ̀ sẹ́dá àìlákíyèsí àìláfojúsùn pé ó ṣeé ṣe kó rí báyìí o torí wọ́n máa pé bọ́mọdé bá ń gègé ń gbó àwọn àgbà ni kò mọ̀bi tó máa wó sí. ó dọwọ́ tèmi tiẹ̀ tó láǹfààní àti máa gbọ́ mi. àwọn ìyá mo ti ṣèbà yín ká tó bọ́ sórí ètò ẹ̀jẹ̀ ojú wa ṣe. èèyàn tí ó kàn wá tí ó kára lé wa tínú òfin máa kàn wá ò ní kẹ́nìkan kan wá. ìní ó fi jẹ́ ká gbìyànjú èèyàn tá a bá lè rí tá a bá lè fọwọ́ wa bọ ẹnu ẹ̀jẹ̀ àfibò èyí tá a bá sì lè rí tá a lè fọwọ́ bọnú torí ẹ̀ ẹ̀jẹ̀ á gbìyànjú ká ṣeun tó tó àtòun tó yẹ. lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wa pátá náà ló kàn ó. ẹ̀jẹ̀ gbìyànjú ń gbà sọ pé Mudashiru mo fẹ́ lè máa bárakùnrin yìí ké ó sì wà lẹ́nu rẹ̀ báyìí o ara Mudashiru tí yá ìjẹjà ń ló ṣàkóbá ìjó yúnyúnyún ń ló ṣàkóbá ǹjẹ́ ìyàwó tó lọ ló ṣàkóbá ta ló a mọ̀ bámu wọ ọlọ́wọ́n bá mi sì ní tá mọ̀ ń ló fi yẹ kí kálukú wa ká bẹ̀rẹ̀ sí ní làkíyèsí kàyéfì kọ́lẹ̀ iná ṣíṣe àṣẹ jẹja ni àbẹ́ èèyàn ṣe ń gbìyànjú àti pé ara bá yàn yóò yàn ojú wíwú báyìí ti wàá jẹ́ tójú méjèèjì sì wàá pàdé tó di gọbọ ibẹ̀ tí ń wò yìí ayé ò ní kàwá mọ́kànnà ayé ò ní mẹ́nìkankan wà ohun tá a bá lè ṣe ẹ̀já gbìyànjú àti ṣe Melag Motion TV iná lẹ̀ láǹfààní àti máa wò. bọ́rọ̀ ṣe rí rèé o Mudashiru fúnra rẹ̀ lẹ́gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ yìí ẹgbọ́n fọ̀rọ̀wérọ̀ lẹ́nu Mudashiru ibo nìrìn àjò rẹ̀ ti bẹ̀rẹ̀ ibo ló dé dúró kí là ti pẹ̀lú èyí sí ẹgbọ́rọ̀ lẹ́nu Mudashiru fúnra rẹ̀ gan. alàgbà tí mò ń sọ òun lẹ̀ ń wò yìí kí ni nǹkan tó ṣe yí alàgbà Mudashiru? ó kọ̀ yín lásán lẹ fi yí ló fi di wàhálà báyìí ló fi rí bó ṣe rí yìí. ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ̀ ẹ máa bá mi yí ẹ jẹ́ káwọn èèyàn máa láǹfààní láti máa wò ó. ẹ káàbọ̀ padà ètò tá a pè ní kàyéfì ńlá ìlú ń tẹ̀síwájú ẹ má gbàgbé o ẹ tà ní kọ́tà kọ́mọ ẹranko mi ò tó tà ẹ gbé polówó ọjà yín wá kí ni tẹ́ ń ṣe kí ni tẹ́ ń tà ẹ máa gbé bọ̀ lórí ètò tá a pè ní kàyéfì ńlá lórí ìkànnì yìí Melag Motion TV lórí Facebook Twitter Instagram YouTube gbogbo ibi tẹ́ ẹ bá rò gbẹ̀ náà ni ẹ tẹ̀ Melag Motion TV sí ẹ sì máa wà kìrìkìtì. ẹ jẹ́ gbìyànjú ká gbára wa lámọ̀ràn ìwọ ọkùnrin tó ń gbégbèsè lọ́lọ́bò tí ń wò mí yìí mo fẹ́ níyàwó kejì mo fẹ́ níyàwó kẹta mo fẹ́ fẹ́ kẹrin Al-Kùránì wí lóòótọ́ pé mẹ́rin ni mùsùlùmí ń wí ìbáà jẹ́ méjì ìbáà jẹ́ mẹ́ta èèyàn á máa láròjinlẹ̀ kó tó gbé ìgbésẹ̀ lórí ẹ̀. irú èèyàn wo lobìnrin àkọ́kọ́ tá a fẹ́ lé irú èèyàn wo lélẹ̀ tá a fẹ́ fẹ́ lé. àwọn tá a jọ ń ṣiṣẹ́ irú àwọn èèyàn wo ni wọ́n. ṣé à ń fẹ́ni tó ṣe pé eléyìí ò bó bá ti ń rí àgbéga àyàn ṣẹ́nu rẹ̀ ó dùn sí i. àwọn tá a jọ wà lẹ́nu iṣẹ́ eléyìí bó bá rà àgbéga àyàn ṣèṣe pé yóò máa wá béèyàn ṣe wálẹ̀. irú àwọn làwùlà níta ń lọ rojú ara wa fún ẹlòmíì bí wọ́n bá sọnù ilé wọn yóò ti gbọ́dọ̀ alálùfáà dáàdì báyìí ni wọ́n ṣe ṣẹlẹ̀
ẹlòmíì bọ́kọ rẹ̀ bá sọ pé òun ra àwọ̀tẹ́lẹ̀ tuntun wá fún o pàápàá yóò ti gbọ̀dọ̀ pásítọ̀ wọn lọ. dádì ọkọ mi ṣẹ̀ṣirú èyí kí la mọ̀ tó wà nínú ọkàn kálukú wa. tóníkálukú tó lẹ́rù o ni a fi pé àtùpà kì í rídìí ara rẹ̀. ìwọ̀n bá yà á ṣe ìwọ̀n bá yà á mọ̀ iná ní kẹ̀jẹ́ kí kálukú wa ó mọ̀. nítorí pé ilé ayé tà ń wò yìí ó ti gbẹ̀gẹ́ gan-an. ọ̀rọ̀ ti Mudashiru lẹ́gbẹ́ yìí o kí ni àpò ṣẹlẹ̀ sí Mudashiru ṣọ̀rọ̀ ojú wíwú ṣe ká pé nítorí oyúnjú ni ṣe ká pé nítorí ìyàwó ni àbí ṣe ká pé nítorí ọlọ́ọ̀rẹ́ ìjà ó jẹ ni irú ọ̀nà wo làárò sí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù kan bọ̀ tá a mú wá sórí ètò yìí ọkọ̀ tó lílé ọkọ̀ tàlejò ọ̀kọ́nù àwọn ògbóǹtagì olóṣèlú tó ń bẹ lórílẹ̀‐èdè yìí iná làṣírí rẹ̀ ń bẹ lọ́wọ́ wa báyìí o ó dọwọ́ kálukú wa ẹ jẹ́ gbìyànjú ká ṣe ohun tó tọ́ ká ṣe ohun tó yẹ káyé ó lè bá ìyẹn nìkan kàn wá délẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin ìyàwó ilé Yorùbá pé bíṣu ẹni bá ta ṣe là á máa fọ́ bò jẹ àkọ́kọ́ ẹni má tí ì ṣe nǹkan kan pòròpòrò ó dọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ èyí tó sì lọ ń ṣàlàyé fọ́rẹ́ rẹ̀ yìí ọkọ tí ò nírú ẹ̀ ṣe fún un báwo ló ṣe fẹ́ kó máa fojú rẹ̀ wọ̀ ọ́ ọ̀pọ̀lọpọ̀ lè pé ibi tọ́kọ rẹ̀ dé lónìí àkóbá tó ṣẹlẹ̀ òun náà ló fà á ẹ má gbàgbé pé bìdí bá bàjẹ́ tán tó nídìí náà ló máa dà àwọn ọkùnrin náà ẹ má jà káyọ̀ onífòkan bíi tejò pòròpòrò káwa náà máa tò ẹ já gbìyànjú kí kálukú wa ó máa ṣọ́ra ó ní báwọn bàbá ńlá wa ti máa ń ṣe láyé ọjọ́ òun o kó lè dùn kó lè lárinrin gbà wọn bá níyàwó méjì tí wọ́n ní mẹ́ta ẹ já padà sígbà wáṣẹ̀ ká padà sígbà àtijọ́ ká òbí hàn tí ń ṣe é káwa náà lè máa ṣe é bẹ́ẹ̀ kó ba lè rí bó ṣe yẹ ó rí ọ̀rọ̀ nípa ti arákùnrin tá a mú wá lónìí tá a pè ní Mudashiru iná lẹ́tì láǹfààní àti gbọ́ yìí o àmọ́ ohun tó kù lọ́nà ọjà àmọ́ ohun tó kù nígbà ó dọ́jà tán bóyá bí ó ti lọ rẹja tó gbé wálé nìkan ti kàn án àmọ́ bóyá bí ó ti ń pèsè ohun tó ń jẹ lọ́wọ́ ń làwọn àwọn àjàǹbàkú èèyàn àwọn ẹni bíi ti gbọ́n lúbúlúbú sí i àmọ́ bóyá àmúwọ́ Ọlọ́run ni àmọ́ o bóyá ètò ń bẹ nílé nínú òdùn sí ibi tí í ṣe bóyá ètò sì fẹ́ tẹ́lẹ̀ náà nínú òdùn ẹ jẹ́ kí kó wọ ọ ṣọ́ra gbogbo ohun tá a bá lè ṣe láti fi dáàbò bóra wa ẹja gbìyànjú ayé ló ti gbẹgẹ́ yìí àwọn agbénipa wọn ò yàwọ̀ ṣọ́ọ̀ṣì ìkìṣì wọn kìyàn mọ́lẹ̀ wọn yàwọ̀ ilé ìjọsìn wọn yàwọ̀ mọ́ṣáláṣí ó lọ́nà táwọn bàbá ńlá wa ń gbà tí wọn fi ń dáàbò bóra wọn ẹ má jẹ́ àgbàgbé gbogbo ohun tó bá yẹ káwa náà ṣe ẹja ṣe ìkànnì Melag Motion TV lẹ́ láǹfààní àti máa wò káàkiri àgbáńlá yìí ẹ má gbàgbé ohun tẹ́ ẹ bá fẹ́ polówó ẹ láǹfààní àti gbé wá ẹ jẹ́ bá yín fẹnu ajé ká fi bá yín pa àwọn olówó kí wọ́n bá yín ná kí ni tẹ́ ń ṣe kí ni tẹ́ ń tà ẹ gbé polówó ọjà yín wá ẹ mọ̀ pé ẹ tà ní kọ́tà kọ́mẹ́ranko mi ò tó tà ìkànnì Melag Motion TV à ń bẹ lórí YouTube à ń bẹ lórí Facebook a wà lórí Twitter bẹ́ẹ̀ la wà lórí Instagram ẹ máa wà kìrìkìtì ọ̀rọ̀ lẹ́gbọ́n òun o ẹ rí i pé kàyéfì ńlá tòní ò lágbára gan ìgbà ó bá dọjọ́ mẹ́jọ láṣọ Ọlọ́run ọba mi Èdùmàrè gbẹ̀gẹ̀dẹ̀ àgbìnà ìṣẹ̀lẹ̀ ńlá kàyéfì tá a fẹ́ mú wá yóò láàmì láàkà yóò mi gbogbo orílẹ̀-èdè Nàìjíríà títì ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé ilé òní lé wa ọ̀nà òní nà wá porogodo ayé òní lò fẹ́nìkan kan wá jó máa yọ̀ wá Sanni Arẹwà ló pé ire o. Àgbà ọ̀jẹ̀ pèdèpèdè ti dé lórí ètò tẹ́tí retí o Kayeefi ńlá
gbogbo ohun tó pamọ́ lẹ ó mọ̀ lórí ètò kàyéfì ńlá àtúnṣu désàlẹ̀ kòkò sẹ́hún lórí ètò kàyéfì ńlá. bọ́kọ ṣe ń fàyà rẹ̀ ṣáájú ajé kàyéfì ńlá. tí bàbá ń fọ ọmọ rẹ̀ ṣẹ́ṣọ́ kàyéfì ńlá. tọmọ ń bá aya rẹ̀ lò pọ̀ kàyéfì ńlá. tíyà ń fọ ọmọ rẹ̀ dájọ́ kàyéfì ńlá. My name is Moji Afolayan Olayiwola. You can subscribe to Melag TV. It comprises of music, news, and movies. Check it out. Yeah, for your fantastic movie, news, music, subscribe to Melag TV. Akọ ìjì ti dé o.